àṣírí wọn ti tú o ẹ̀yin èèyàn àwọn tí ń sponsor àwọn bandit nípínlẹ̀ Kwara ẹ súnmọ́ bí o ẹ wá wojú wọn ojú àwọn Miyatti Allah àwọn olórí àwọn Miyatti Allah president àwọn Miyatti Allah nípínlẹ̀ Kwara àwọn gangan ni o bẹ́ẹ̀ ni gbogbo ìjínigbé gbowó lọ́wọ́ ẹni títí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara láti bíi oṣù bíi mélòó kan sẹ́yìn báyìí kò ṣẹ̀yìn àwọn àwé yìí o wọ́n ti jẹ́wọ́ o kódà ẹnu ara wọn gangan ni wọ́n fi sọ̀rọ̀ pé àwọn làwọn ń sponsor wọn gbogbo owó rọ̀kùrọ́kù látàwọn ń gbé fún wọn àwọn yìí ni o ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí lèyí ó gbẹnu tán ó lékenkà kódà ó tún bẹ́sikẹ́sikẹ́mẹ́jẹ́ o gbẹgẹdẹ gbiná lónìí nípínlẹ̀ Kwara nígbà tí sìnkún àwọn agbófinró tó gbá wọn mú gbàgì ẹ wá gbọ́ bó ṣe ń kà bòròbòròbòrò tí wọ́n ń da tọwọ́ wọn lẹ̀ àwọn Miyatti Allah tó jẹ́ pé wọ́n jẹ́ kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó yẹ kí ìfọ̀kànbalẹ̀ wà pẹ̀lú wọn tó yẹ kó máa dáàbò báráàlú tó yẹ pé kán jẹ́ ohun láti tó máa pe ìfọ̀kànbalẹ̀ ìrẹ̀lẹ̀ peace of mind lágbègbè láwùjọ àwọn gangan ló wá dẹni tí ń fuẹ̀lì terror tí ń fuẹ̀lì violence àwọn ni wọ́n ń ṣagbátẹrù wàhálà ìjínigbé gbowó lọ́wọ́ ẹni nípínlẹ̀ Kwara wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjínigbé operation tó ti ṣe nípínlẹ̀ Kwara pé kò sẹ̀yìn àwọn o páwọn gangan làwọn ń bẹ̀ǹbẹ̀ ẹ̀yin èèyàn màá gbé yín débẹ̀ lónìí ìrànlọ́wọ́ ẹ̀yọ̀ kan tẹ́ ṣe fún wa ni pé kẹ́dàbọ̀ kẹ́ bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń ṣí ẹ̀ káàkiri ẹ máa fọ́n ká ẹ jẹ́ kó lọ fà kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ súnmọ́ bí o mo ti gbóhùn tẹ́ mọ́ jẹ́dẹ́ o àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbalẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ kó tó di pé mo gbé yín débẹ̀ ẹ já sáré dójú ọjà náà mò ń bọ̀ o ẹ má yí kúrò ń bẹ̀ àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni káṣẹ̀ kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dọmọ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró Capable natural herbal remedy ló kápá ẹ̀ Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣẹ ẹ ṣe Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ lọ wípé gbẹgẹdẹ gbiná nípínlẹ̀ Kwara lónìí sì kún àwọn agbófinró ó ti tẹ̀ wọ́n o àwọn mẹ́ta ni wọ́n pè wọ́n bẹ́ẹ̀ sì ni wọ́n ní gbogbo wọn pátápátá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí 60 years and above ní gbogbo wọn ẹni tó jẹ́ olórí àwọn agbésùmọ̀mí gangan tó jẹ́ olórí àwọn Miyatti Allah òun ni wọ́n porúkọ ẹ̀ ní Idris Abubakar tó jẹ́ pé ó wà lára àwọn tí ń fa rògbòdìyàn tí ń jínigbé gbowó lọ́wọ́ ẹni àwọn tí ń sponsor àwọn bandits nípínlẹ̀ Kwara táwọn bandits fi bẹ̀rẹ̀ sí ń sọsẹ́ káàkiri gbogbo àwọn agbègbè kọ̀ọ̀kan bíi Ìfẹ́lódún community area Patiki local government area Edu local government area tẹ́ ò bá gbàgbé ọ̀rọ̀ àwọn Miyatti Allah náà ló dá họ́wùhọ́wù kalẹ̀ nípínlẹ̀ Bauchi tí wọ́n gbé àwọn kan lọ ilé ẹjọ́ tí adájọ́ yẹn sọ pé wọn ò lè handle kéèsì yẹn tó jáwọ́ tó jẹ́sẹ̀ kúrò lórí kéèsì ọ̀hún kó tó di pé wọ́n gbé fún adájọ́ míì tí wọ́n fi ń wọ́nà tí wọ́n fi release wọn àwọn Miyatti Allah yìí ó yẹ káwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kàn ṣe kí ni kàn fagilé wọn tán yányán ni kó má sí nǹkan tí ń jẹ́ Miyatti Allah mọ́ torí àwọn ilé ò gbúdọ̀ jẹ́ organization tí wọ́n fẹ́ máa dáàbò bo àwọn aráàlú àwọn ilé ìwọ̀n ò dáàbò bo aráàlú rárá o kódà wọ́n ń kó bá aráàlú ni ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ṣẹlẹ̀ ṣáájú àkókò yìí ni àwọn agbófinró wa àwọn ọmọ ológun lẹ̀ wa ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní finá mọ́ wọn nípínlẹ̀ Kwara kódà wọ́n ní gbogbo àwọn igbó tó sọ̀ráǹdì ìpínlẹ̀ Kwara pátápátá
ni wọ́n ti ya bò tó jẹ́ pé wọ́n ń lé wọn léré gidi ni wọ́n ń lé àwọn bandit léré wọ́n ń finá mọ́ wọn tọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń sáré kàbàkàbà káàkiri ẹ rí i pé ìsọsí àwọn bandit nípínlẹ̀ Kwara lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ẹ̀ ó kọ́kọ́ ó dá páro díẹ̀ ná àfi bẹ́ẹ̀ gbọ́ dáadáa pé ó ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ bíi tàtẹ̀yìnwá torí pé kí ni àwọn ọmọ ológun yìí wọ́n kán lugbó wọ́n kán lùgbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní sáàmì gbogbo bẹ̀ yẹn gbogbo ilé táwọn bandit ti kọ́ sínú igbó pátápátá ni wọ́n ń ju àkàrà àdúgbàmù sí àwọn bọ́ǹbù olóró ni wọ́n ń bọ́ǹbù ọ̀pọ̀lọpọ̀ wọn dànù wọ́n ní gbogbo ilé tí wọ́n ti kọ́ sínú igbó pátápátá pé wọ́n ti ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé yìí wọ́n ti bà wọ́n jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń sá kíjokíjo káàkiri kó tó di pé sìnkún àwọn agbófinró tẹ̀ wọ́n lónìí o ẹ wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ ń rí fọ́nrán wọn lẹ́ ń wò yẹn àwọn gangan ni o ni wọ́n ṣojú wòkòwòkò yìí àwọn ni wọ́n sọ pé wọ́n ń jẹ́wọ́ pé wọ́n fẹnu ara wọn wọ́n fi ń jẹ́wọ́ àmọ́ gbogbo ògbìyànjú fáwọn ìwé ìròyìn láti bá àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara sọ̀rọ̀ ìyún agbẹnusọ ọlọ́pàá Adétọ́hún Èjìrẹ́ Adéyẹmí láti bá wọn sọ̀rọ̀ wọ́n ní pàbó ni gbogbo ẹ̀ já sí pé orí WhatsApp number kan tí wọ́n ti jọ ń chaàtì ló ti sọ pé I will get back to you orí WhatsApp náà sọ pé ó ti sọ kò tí ì sọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àmọ́ ìròyìn ọ̀hún ó ti gbòde kan ó ti tàn kálé ó ti tàn kókó gbogbo àwọn ìwé ìròyìn pátápátá tí wọ́n ní kìmí ni wọ́n ti gbé o ẹ̀yin èèyàn mi á bá mi comment kẹ́ máa bá mi like kẹ́ sì máa bá mi pín kíní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lára wọ́n ní gbogbo àwọn agbègbè bàbá Ṣàngó Oasis ní Ìfẹ́lódún community local government area gbogbo àwọn gbugbu forest ní Èdù local government area Lata community ní Patigi local government area gbogbo bẹ̀yẹn pátápátá làwọn ọmọ ológun wa ni wọ́n ti gbá mọ́ ó ti mọ́ lólólólóló jẹ̀nàjẹ̀nà ti dé bá àwọn bandits àṣírí wọn ti ń tú òun làwọn ọ̀gá wọn yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò wípé àwọn gẹ́gẹ́ làwọn ń ṣe agbátẹrù ẹ̀ ẹnu ara wọn ni wọ́n fi sọ̀rọ̀ o nǹkan dé Ọlọ́run máa bá wa mú wọn so lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ni ẹ̀yin èèyàn mi kí ni kí wọ́n ṣe fáwọn àwòtẹ́ ń wò yìí tó ń ṣojú wòkòwòkò yìí kí lẹ̀yin fẹ́ kí wọ́n ṣe fún wọn ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ìgbà wo la fẹ́ ṣe lè dà báyìí nítorí Ọlọ́run kọ́lọ́ ọba Èdùmàrè kó máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa kó má jẹ́ kárìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀ náà àwọn tá a tún gbójúlé báyìí tó ń jẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò tó ń dáàbò bá àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn èèyàn gangan ló tún wá jẹ́ wàhálà fún wa ẹni ta ní kó fẹ́ ni lójú ata ló bù sẹ́nu ẹni ta ní kó kíni lẹ́yìn gbogbo ẹ̀gún ló fi ṣọwọ́ àwọn mẹ̀yẹ́tì àlà tó ń pariwo pé àwọn ń dáàbò bá àwọn èèyàn ni àwọn ṣe gbá ni àṣekúrùkù ni wọ́n eléyìí ní agbára o ẹ wo ẹ̀yin mi mú ní sáré fi tó yín létí ni gẹ́gẹ́ bí ìlérí tí àwa ṣe fún yín lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn wípé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà la àníjẹ́ kẹ́tì yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lè gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ ló sọ̀ ló dẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ìwọ Sátidé èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú.